ọ̀tún ọjọ́ kìíní oṣù kẹfà lè tó gbìnàyà padà. ǹjẹ́ ẹ ti gbọ́? ẹ pè sórí ètò láti dá sí àwọn ìròyìn tó ń jáde ní yàjóyàjó. ǹjẹ́ ẹ ti gbọ́? Olékenka Kaftan. Yes, I'm saying something. Oh, Shebi, can you hear me? You can hear me, Abi? Tẹlifíṣàn Yorùbá. Ṣàfojúsùn ayé tó rẹwà. Ǹjẹ́ ẹ ti gbọ́? Ǹjẹ́ ẹ ti gbọ́? Ǹjẹ́ ẹ ti gbọ́? Àjààbalẹ̀ ìròyìn tó jálẹ̀jáko níkànnì Kaftan Television Yorùbá. Bíná bá ń jó nínú pápá. Mọ̀jàlá ní délé ṣòfófó. Ǹjẹ́ ẹ ti gbọ́ ní ìròyìn àsìkò tí kì í jẹ́ kí tí aráàlú ó di sí gbogbo bó ṣe ń lọ láwùjọ. Lágbo òṣèlú. Ǹjẹ́ ẹ ti gbọ́? Lẹ́ka ọrọ̀ ajé. Ǹjẹ́ ẹ ti gbọ́? Eré ìdárayá. Ǹjẹ́ ẹ ti gbọ́? Agbo amúlùdùn kọ́. Ǹjẹ́ ẹ ti gbọ́? Ìkànnì Kaftan Television gbàràdà lọ́wọ́ alára fi ṣọmọ alára lóore. Agogo mọ́kànlá àárọ̀ títí di agogo 12 ọ̀sán péré. Ní gbogbo ọjọ́ ajé Monday títí di ọjọ́ Ẹtì Friday. Kaftan Television Yorùbá. Àwòdì wá lọ sí Bàlọ́rẹ̀ yẹ. A padà dé lára ọ̀tún ọjọ́ kìíní oṣù kẹfà lè tó gbìnàyà padà. ǹjẹ́ ẹ ti gbọ́? ẹ pè sórí ètò láti dá sí àwọn ìròyìn tó ń jáde ní yàjóyàjó. ǹjẹ́ ẹ ti gbọ́? Olékenka Kaftan Television Yorùbá. Ṣàfojúsùn ayé tó rẹwà. Kaftan Television Yorùbá. Àwòdì wá lọ sí Bàlọ́rẹ̀ yẹ. A padà dé lára ọ̀tún ọjọ́ kìíní oṣù kẹfà lè tó gbìnàyà padà. ǹjẹ́ ẹ ti gbọ́? ẹ pè sórí ètò láti dá sí àwọn ìròyìn tó ń jáde ní yàjóyàjó. ǹjẹ́ ẹ ti gbọ́? Olékenka Kaftan Television Yorùbá. Ṣàfojúsùn ayé tó rẹwà. Olúwa ó ṣe tó sọ̀rọ̀ mi dayọ̀. Olúwa ó ṣe tó ṣẹ́gun fún mi. Ṣebí ìwọ ló lànà síbi tí kò sọ̀nà. Ọlọ́run ìyanu ó ṣe ó bàbá. Òní tí ayé fẹ́ lẹ́nu. Torí pé ní wàá jẹ́ ọjọ́ Jímọ̀. Bẹ́ẹ̀ni. Tí ọjọ́ ńlá. Ọjọ́ Ẹtì. Ẹ gbọ́dọ̀ jẹ́ kí mi lọ Saudi Arabia. Wọ́n máa fa sálátù ránṣẹ́ o. Èmi yóò máa fa sálátù ránṣẹ́. Nígbà tán ò jẹ́ máa gbé Mẹ́dínà. Wọ́n máa fa sálátù ránṣẹ́. Àánú àsálátù ní màá ṣe nílé ayé mi. Àtàndá mọ́mọ́ ni máa tẹ̀lé máa jùlọ. Ó pọ̀ dáadáa. Lẹ́yìn Ọlọ́run kò sẹ́lòmíì. Kò sẹ́lòmíì, Ọlọ́run náà ni. Ọlọ́run nìkan òun lọ́ba. Òun nìkan ẹ ń gbọ́ Ọlọ́run tí ń jẹ́ Allah. Òun ló dá ohun gbogbo. Òun ló mọ ohun gbogbo. Òun ló lè ṣe ohun gbogbo. Òun ló tún jẹ́ adé ọjọ́ Jímọ̀ lónìí. Bẹ́ẹ̀ni. And thank God it's Friday. TGIF. Kò lè yé yín. Rachel Robert ó ní mo ẹ̀ṣẹ̀ mọ ìtumọ̀ thank God it's Friday. I say like seriously kò easy o. It's not easy. Ẹ kú ilé ẹjọ́ àṣẹ bẹ́ẹ̀ ká máa bọ́ sínú ètò fún tààrọ̀ yìí ká tún máa jálẹ̀ bí àpò ẹ̀wọ̀ ẹ̀rọ bínú àṣà ọ̀pẹ lóko bẹ́ẹ̀ rí ọ̀nà lójì. Ǹjẹ́ jẹ́ pé Nàìjíríà àkàn lè fò sí ìdàgbàsókè gbàmù àbí kí ló ń ṣe yìí gan? Kí ni pọ́blẹ̀mù ṣáàkà máa fò sí ìdàgbàsókè gbàmù ni a kò lè wáyé bẹ́ẹ̀. A kọ àwọn kankan lójú ọ̀nà. Bẹ́ẹ̀ ni ìgbésẹ̀ ló gbọ́dọ̀ tẹ̀lé. Èmi kọ́ mo sọ bẹ́ẹ̀. Mo ṣe pé òun lè sọ bẹ́ẹ̀. Èmi kọ́ ààrẹ Muhammadu Buhari ló sọ bẹ́ẹ̀. Nínú ìròyìn Vanguard a ó ṣe ìdásílẹ̀ àwọn ibi tí àwọn aráàlú yóò ti máa gba àjẹsára lòdì sí àrùn COVID-19 lọ́pọ̀ yanturu káàkiri orílẹ̀-èdè yìí. Èmi kọ́ mo wí bẹ́ẹ̀, ìjọba àpapọ̀ náà ló kéde. Àyà mi ò jẹ́ mo jáwọ́ pé tó sọ yẹn ẹni pé wọ́n gan wà lára wọn. Ọ̀dà nínú ìwé ìròyìn Guardian náà ni mo ti rí eléyìí tó sọ pé ẹ náwó sí àwọn ẹ̀ka tó nípọn. Ọ̀ṣínbàjò nígbà àwọn gómìnà níyànjú àwọn ẹ̀ka tó ṣeyebíye àwọn ẹ̀ka tó wà competitive ẹ náwó sí wọn. Nínú ìwé ìròyìn Punch mi ò mọ̀ bí o ti gbọ́ eléyìí o. Ìṣòro ètò ààbò tó mẹ́ẹ̀ ló mú kí iye àwọn ọmọ tí kò lóbìí àti àwọn opó kó máa pọ̀ sí lórílẹ̀‐èdè Nàìjíríà. Ọ̀ṣínbàjò náà ló sọ bẹ́ẹ̀. Bàbá sọ inú dáadáa òótọ́ ọ̀rọ̀ ni
àìsí ètò ààbò tó gbópọn ni gbogbo wa la ṣẹ́rí mo ṣe bí Yorùbá ní bẹ́lẹ́bí bá ti mẹ̀bi ẹ̀lẹ́bì kì í pẹ́ lórí ìkúnlẹ̀ bọ̀ àwa mọ ẹ̀bi wa báyìí àmọ́ pọ́blẹ́mù wa bọ̀ à ń pẹ́ lórí ẹ̀ nínú ìwé ìròyìn The Guardian náà mo ṣe wà Àánú Olúwapọ̀ ǹjẹ́ o ti gbọ́ nígbà àwọn aṣojúṣòfin èyí àwọn rẹ́ẹ̀pù wa náà ni wọ́n ti ṣe àfojúsùn ọjọ́ 16 oṣù kejìlá ọdún tá a wà nú èyí láti ṣe ìbuwọ́lù ètò ìṣúná ọdún 2022 àmọ́ wọ́n kò rojú sí ọ̀rọ̀ ẹ̀yáwó. nínú ìròyìn Punch akitiyan wa ti ń so èso rere àdínkù tí ń bá àwọn agbésùmọ̀mí bó ṣe kọlù àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. àánú ni wọ́n nígbà èmi sọ fún ìlànà pé àánú padà jẹ yóò padà wà lára àwọn agùnbánirọ̀ tí bọ̀dá Dádì Fáyẹmí tí wọ́n sọ pé kán máa lò fún ọlọ́pàá. wọ́n kọ́kọ́ lò àwọn tó ti kọ́kọ́ lọ ni wọ́n kọ́kọ́ lò ìjọba àpapọ̀ yóò tẹ́ bá fẹ́ lò ẹ lo àwọn tó kẹsẹ̀ lọ níbi ọdún 3 sísìn. èmi kọ́ mo wí bẹ́ẹ̀ lógo orílẹ̀-èdè ló kéde bẹ́ẹ̀. tọ́ ǹjẹ́ ẹjọ́ gbọ́ pé nínú ìwé ìròyìn The Nation ìjọba àpapọ̀ ti ṣetán àwa o a ti ṣetán láti fi orúkọ àwọn tí wọ́n ń tà tí wọ́n ń ra káàdì COVID-19 láì gba abẹ́rẹ́ COVID-19 á forúkọ wọn bẹ́ẹ̀ ni tí a bá sì gbá wọn mú. wọ́n fi mú ọdọ. àmọ́ èmi ọ̀bẹ ká sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ọ̀hún torí nǹkan kí ẹsẹ̀ ràgó nínú ìròyìn tí mo kà tán ní ìsìn ìjọba àpapọ̀ ló sọ bẹ́ẹ̀ nǹkan kí á dà sí i lónìí àbájì gan lónìí skóńkẹ́lẹ́ tó nìṣó ńlẹ̀. nínú ìròyìn Kaftan Post Iyorchia Ayudi alága tuntun fún ẹgbẹ́ òṣèlú PDP bẹ́ẹ̀ ni lánàá òde yìí adúpẹ́ òní ọ̀kéde rẹ̀ adúpẹ́ apàdà lálága náà ẹgbẹ́ òṣèlú PDP lẹ́yìn gbogbo rògbòdìyàn bẹ́ẹ̀ ni ọ̀dà kò sí wàhálà alága lẹ́gbẹ́ òṣèlú APC náà a ní ní ti UNDP a ní ní ti Labour APGA kò sí lè tá a ní a sì lálága ní ẹgbẹ́ òṣèlú tí ó ń jà fún mẹ̀kúnnù ní ẹgbẹ́ òṣèlú Kaftan TV níbi táwa wà níbẹ̀ làwa wà kò sáà àwọn aráàlú tí a nínú ìwé ìròyìn Punch mo wà láàárọ̀ yìí Buhari sọ̀rọ̀ pé Buhari fúnra rẹ̀ òun jẹ́bọ̀ náà kópa nínú ìfẹ̀hónúhàn tó yẹ kí Buhari kó máa wá dá àwọn tó ń ṣèwọ́de EndSARS dúró sódà kí Buhari máa rán àwọn ọlọ́pàá sí wọn sódà kí Buhari sọ pé kí wọ́n má ṣèwọ́de ṣé nígbà náà lọ́hùn ṣé bóun ó ń ṣèwọ́de. ó mọ ọmọ tán gan. kí ló ń sọ yìí bí ọmọ bàbá tán yóò bá rọ̀bá àrọ́bá sì ni bàbá tán àwọn sì torí agbá ìtàn yìí ojú wa ló ṣe. èmi kọ́ mo sọ bẹ́ẹ̀. mo ṣe pé wọ́n lè bí mo ṣe ṣe bẹ́ẹ̀ tó ṣe ṣe bí bàbá Fálànà ṣe ń sọ. wọ́n bá wọn fi action sí. no action kò mọ̀ ṣe faction sí náà ní àbúrò. nínú ìròyìn Kaftan Post àwọn òṣìṣẹ́ àgbà ṣe ìkìlọ̀ fún ìjọba àpapọ̀ lórí gbèdéke tó fi lélẹ̀ láti lọ́ọ́ fi gba àjẹsára lòdì sí àrùn COVID-19. ẹ mọ̀ kó mọ̀ sọ pé á sọ̀rọ̀ lórí ẹ̀. bẹ́ẹ̀ni àwọn òṣìṣẹ́ àgbà náà àwọn náà á sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ náà. ọ̀rọ̀ òun pé ní kíni ní ibo gbẹjọ́ ọ̀pọ̀ orílẹ̀-èdè Amẹ́ríkà wọ́n ti fún wa ní COVID-19 vaccine eléyìí tí ó tó 3.5 million wọ́n fún wa lọ́fẹ̀ẹ́ ní o wọ́n donate ẹ̀ fún Nàìjíríà inú ìwé ìròyìn The Nation lọ́wọ́ wẹ̀ dẹ́kun ṣé rí COVID-19 yẹn máa ń mú ní tẹ̀lé nígbà tá a bá padà dé ni tó dà kò ní jẹ́ pé a máa ṣe ní àmúlùmálà a kà á tán kọ́ àwọn èèyàn kọ́ rẹ̀ kó lè yá wọn. ó lè yé eyín dáadáa a sì wá àwàjọ tún pẹ́ẹ́pẹ́rẹ́ rẹ̀ lẹ̀ nìṣó. nínú ìwé ìròyìn The Guardian iléeṣẹ́ ológun ti fìdí rẹ̀ múlẹ̀ pé adarí ikọ̀ ISWAP ipò ti pàdánù ẹ̀mí rẹ̀. kí ló kọ ẹ̀. bẹ́ẹ̀ni wọ́n ní Albanawi bẹ́ẹ̀ni wọ́n fìdí ẹ̀ múlẹ̀. bẹ́ẹ̀ni wọ́n ti fìdí rẹ̀ múlẹ̀ pé ó ti pàdánù ẹ̀mí rẹ̀ ó ti kílẹ̀ ayé kó dìbò ṣe. adarí ikọ̀ Boko Haram ńkọ́ torí yóò ti tó bí ẹ̀mẹjọ tí yóò ti kú báyìí. àtẹ̀mọ́ báyìí. tí iléeṣẹ́ ológun sọ pé wọ́n pa yóò ti tó bí ẹ̀mẹjọ. ti ISWAP lélẹ̀ báyìí. àkọ́kọ́ rè tá a sọ ti ISWAP ó ṣeé ṣe kó tún padà jí ọ̀ pé Jésù lòun. ìjẹ́jẹ́ ọ̀pẹ nínú ìwé ìròyìn Daily Post ni mọ̀ bóyá o ti gbọ́ ẹgbẹ́ ASUU ìyún ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ní iléèwé fásitì gbogbo wọ́n ti ní àwọn gbégbèsè o wípé àwọn tí wọ́n bá ti wà níjọba wọn ò gbọ́dọ̀ rán ọmọ wọn lọ léèwé ní abroad mọ́.
ẹ̀yin yásù ẹ dákun ẹ má bínú o ẹ wà pé aráàlú lọ́wọ́ wà fún constitutional right wọn ni o legal right wọn ni kò ní ìdí àǹjàtàrí o bẹ́ẹ̀ náà bá lówó ọmọ yín lọ àbúrọ̀dù bí àwọn tí wọ́n ń pè wá nísìnyí wọ́n bá wò mí ṣùṣù wọn lè pe dókítà afẹ́ràn ẹ lọ àbúrọ̀dù wá lọ kọ̀wé wá lọ kẹ́kọ̀ọ́ sí nípa journalism àwọn ní ọlọ́wọ́ wọn tí wọ́n fẹ́ ná èmi tí mo sì fẹ́ lọ èmi mo volunteer pé mo fẹ́ lọ kò kàn ní kankan níta ètò mi gbàgbọ́ pé wọ́n yẹ kán lè ṣe ni pé adarí tí ò bá ti ṣèlú dáadáa ìyí ò sí. ètò yẹ kó mọ̀ pé fún bí kò ṣe ìrọ̀gbọ̀n lórílẹ̀‐èdè yìí. àbí o àbí o. nínú ìròyìn Daily Post lórí ọ̀rọ̀ ètò ààbò Oyètọ́lá Akérèdọ́lù àti àwọn alẹ́nulọ́rọ̀ míì wọ́n pè fún ìfọwọ́sowọ́pọ̀ àwọn adarí lẹ́ka lórílẹ̀‐èdè Nàìjíríà kan náà àwọn tó fi mọ́ àwọn ọba kọ́nù àwọn olórí gbogbo wọn ṣeun mi mọ̀ bóyá o ti gbọ́ ilé lórí ọ̀rọ̀ àgbẹ̀ èsì ìbò sórí ayélujára àgbẹ̀ sórí ayélujára ilé ìgbìmọ̀ aṣòfin wọ́n ti tún àwòrán ara wọn ṣe wọ́n ti tún ojú ara wọn ṣe wọ́n ti jẹ́ ká mọ̀ wípé àwọn káàtó èmi kọ́ mo sọ bẹ́ẹ̀. àwọn ìṣẹ́pọ̀ wọ́n lè sọ bẹ́ẹ̀. ọ̀hán news the youth ni wọ́n sọ bẹ́ẹ̀ àwọn ọ̀dọ́ ọ̀hán news ni wọ́n sọ bẹ́ẹ̀ kì í ṣèmi ìyún láti fi kọ́kọ́ lápá apá àkọ́kọ́ ẹ jẹ́ á lọ sẹ́mi mu èmi ní kíní kan pupa hàn yín dákun àánú ọdún lọ sópin o bàbá rere fi ṣọ́ rẹ̀ ṣọ́ wa o tọmọtọmọ ó ti fi ṣọ́ ẹ̀ ṣọ́ra ohun tí yóò pa wá lẹ́kùn o lọ́ọ́dí tuntun máa jẹ́ kó ṣẹlẹ̀ sí wa bàbá rere àmọ́ lọ́wọ́ báyìí ọdún lọ sópin o ẹ̀yin àyànfẹ́ wa ẹgbẹ́ ìpolówó ọjà wá fún wa ń bí o láìsí ìpolówó ọjà kò sóúnjẹ máa jẹ́ ká sùn lébi o ẹ dákun àbí ṣe pàtàkì ó ṣe pàtàkì yóò bá bọ̀ wọ́n ní polówó ọjà làgúnmọ̀ o ọdún lọ sópin ẹ kó àwọn polówó ọjà yín wá sórí ètò yìí ká fi gbé sí yín lárugẹ gbogbo ẹ̀yin tẹ̀sí fẹ́ pè sórí ètò ìṣọwọ́ yára àwọn tí nẹ́tíwọ̀kì ọ̀dà ẹ má bínú àbẹ̀wò náà ni àní ẹ má bínú ẹ jáde òkè lọ à ń lọ à ń bọ̀ àti ìdè. Ǹjẹ́ ẹ ti gbọ́? Ǹjẹ́ ẹ ti gbọ́? Ǹjẹ́ ẹ ti gbọ́? Àjààbalẹ̀ ìròyìn tó jálẹ̀jáko níkànnì Kaftan television Yorùbá. Bíná bá ń jó nínú pápá. Mọ̀jàlá ní délé ṣòfófó. Ǹjẹ́ ẹ ti gbọ́ ní ìròyìn àsìkò tí kì í jẹ́ kí ti aráàlú ó di sí gbogbo bó ṣe ń lọ láwùjọ lágbo òṣèlú. Ǹjẹ́ ẹ ti gbọ́? Lẹ́ka ọrọ̀ ajé. Ǹjẹ́ ẹ ti gbọ́? Eré ìdárayá. Ǹjẹ́ ẹ ti gbọ́? Agbo amúlùdùn kọ́. Ǹjẹ́ ẹ ti gbọ́? Ní Kaftan television gbàràdà lọ́wọ́ alára fi ṣọmọ alára lóore. Agogo mọ́kànlá àárọ̀ títí di agogo 12 ọ̀sán péré. Ní gbogbo ọjọ́ ajé Monday títí di ọjọ́ Ẹtì Friday. Kaftan television Yorùbá. Àwòdì wá lọ sí Bàlọ́rẹ̀ yẹ. A padà dé lára ọ̀tún. Ọjọ́ kìíní oṣù kẹfà lè tó gbìnàyà padà. Ǹjẹ́ ẹ ti gbọ́? Ẹ pè sórí ètò láti dá sí àwọn ìròyìn tó ń jáde ní yàjóyàjó. Ǹjẹ́ ẹ ti gbọ́? Olúléke Nkà. Kaftan television Yorùbá. Ṣàfojúsùn ayé tó rẹwà. Tọ́ àánú tètè kí àwọn aráalé àkókò ti lọ kí wọ́n lè dá sétò yìí. ẹ káàbọ̀ padà ẹ̀yin aráalé orí ètò yìí ètò wa Ǹjẹ́ ẹ ti gbọ́ náà ni àṣewà ètò ní sójú ìwòran láti ìkànnì Kaftan television Yorùbá Àánúolúwapọ̀ ọmọ Ògúnníyì náà ni orúkọ mi. Samuel Olúwayọ̀ Ọlámídé yín rè apọ́nbẹ́pọ̀ representer MC tó gba skiyaski miskiyaski yagbayaski entertaining refreshing and tantalizing ẹ kú ọjọ́ Jímọ̀ òní yóò sì sàn wá sówó sàn wá sọmọ sàn wá sí àlàáfíà irú àwọn báyìí nísìnyí àìntí nídìí ọmọ báyìí nígbà tá a bá ti ṣe gbogbo ẹ̀ tán nínú ìwé ìròyìn Punch ní ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ẹ jẹ́ á ṣe pápá kẹ́ ẹ lè dá sí ètò Nàìjíríà kò lè fò ìdàgbàsókè kò lè fò sí ìdàgbàsókè lẹ́ẹ̀kan náà ààrẹ Muhammadu Buhari náà ni ó ṣe bẹ́ẹ̀ tí ó sọ ọ̀rọ̀ ọ̀hún ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Major General Muhammadu Buhari tí ó ti yọ náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n sọ̀rọ̀ wípé Nàìjíríà kò kàn lè fò gàù sí ìdàgbàsókè lẹ́ẹ̀kan náà ṣùgbọ́n ó nílò láti gba àwọn ìlànà kan kọjá ààrẹ náà ni ó sọ ọ̀rọ̀ ọ̀hún nígbà tí ó ń ṣe bẹ́ẹ̀ tí ó ń gbóríyìn fún
àjọ àgbáyé ni èyí hàn United Nations eléyìí tí wọ́n gbé ètò kan kalẹ̀ eléyìí tí wọ́n pè ní United Nations Development Program fún ìdàgbàsókè eléyìí tí ó sì jẹ́ pé ààrẹ náà ni ó sọ̀rọ̀ ọ̀hún ní ọjọ́ àlàmísì àná yìí Thursday ní ilé ìgbèjọba ní Àbújá nígbà tí ó ń ṣe bẹ́ẹ̀ tí ó ń ṣe àbẹ̀wò sí adarí ètò United Nations ọ̀hún èyí hàn Auna Ezekowa tí ó jẹ́ adarí ẹkùn ti Áfíríkà nígbà tí ó ń sọ̀rọ̀ láti ẹnu Adésínà ló sọ pé ààrẹ Muhammadu Buhari náà ni ó ti sọ ọ̀rọ̀ ọ̀hún tí ó sì gbóríyìn fún àjọ United Nations gẹ́gẹ́ bí ààrẹ ti wá sọ ààrẹ ní gbogbo ohun tí ń lọ ní orílẹ̀-èdè wa Nàìjíríà ó ní ìdàgbàsókè ń wà ó ní àkànlé fò gàù ká sọ pé kí ìdàgbàsókè wá lẹ́ẹ̀kan náà ó ní ìjọba orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ yìí lábẹ́ ìṣèjọba òun náà ni ó ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí ó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ti sá lọ tẹ́lẹ̀ iná ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń padà wá látàrí bí ètò ààbò bó ṣe ń padà bọ̀ sípò bẹ́ẹ̀ bá fẹ́ kà yókùn ẹ wọ inú ìwé ìròyìn Punch tó jáde láàárọ̀ yìí lọ. nínú ìwé ìròyìn Vanguard a ó ṣe ìdásílẹ̀ àwọn ibi tí àwọn aráàlú yóò ti máa gba àjẹsára lòdì sí àrùn COVID-19 lọ́pọ̀ yanturu ìjọba àpapọ̀ ló kéde bẹ́ẹ̀ ìjọba àpapọ̀ ti kéde ìpinnu rẹ̀ láti ṣe àgbékalẹ̀ àwọn ibùdó èyí tí àwọn ọmọ orílẹ̀-èdè yóò ti máa rí àjẹsára lòdì sí àrùn COVID-19 gbà káàkiri orílẹ̀-èdè yìí èyí wáyé pẹ̀lú bí wọ́n ti ṣe ka orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tó ń fọwọ́ yẹpẹrẹ mú ètò ìgbógun ti àjàkálẹ̀ àrùn COVID-19 jùlọ ní ẹkùn ìwọ̀ oòrùn ilẹ̀ adúláwọ̀ tí àmọ̀ràn sì ti wá fún ìjọba àpapọ̀ láti ṣe ìdókòwò lọ́pọ̀ yanturu lẹ́ka ètò ẹ̀kọ́ ètò ìlera láti kojú ìṣẹ́ òun òṣì àìríṣẹ́ṣe àti àwọn mìíràn tó mú àìdọ́gba wà lórílẹ̀‐èdè yìí ìjọba àpapọ̀ ti ṣàlàyé pé ìgbésẹ̀ náà wà ní ìbámu pẹ̀lú akitiyan rẹ̀ láti mú kí àrùn COVID-19 tètè kásẹ̀ ńlẹ̀ lórílẹ̀‐èdè yìí olùdarí àgbà fún àjọ National Primary Healthcare Development Agency Dr. Faisal Shuaibu olóṣè àfihàn ọ̀rọ̀ yìí ní àná òde yìí bí wọ́n fẹ́ ka ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún ẹgbàánú ìròyìn Vanguard lọ. ẹ mọ̀ pé mo ti sọ wípé a ṣe bẹ́ẹ̀ a kà á papọ̀ ni àbí kò yí ọba wọn lórí ọ̀rọ̀ COVID-19 eléyìí tí o mẹ́nuba yìí náà ni ó yẹ kí mi náà mẹ́nuba COVID-19 story méjì alákọ̀ọ́kọ́ nínú ìwé ìròyìn The Nation wọ́n ní ìjọba àpapọ̀ náà ni yóò dárúkọ tí yóò sì rí dájú pé wọ́n mú àwọn tí wọ́n fẹ́ máa tà tí wọ́n fẹ́ máa ra káàdì wípé mo yege mo gba abẹ́rẹ́ COVID-19 láì gba abẹ́rẹ́ COVID-19 ìjọba àpapọ̀ náà ni ó ti ṣe ìkìlọ̀kìlọ̀ sí àwọn tí wọ́n ń tà àti àwọn tí wọ́n ń ra káàdì pé mo yege mo gba abẹ́rẹ́ COVID-19 èyí ò tí wọ́n sì gba abẹ́rẹ́ COVID-19 ó ní wọ́n ó fi ìyà tó nípọn ó fi jẹ wọ́n nígbà tí ó ń sọ̀rọ̀ ó ní gbogbo àwọn nǹkan tí àwọn ń ṣe iná ní pé láti pa àwọn orílẹ̀-èdè Nàìjíríà wọ́n rí abẹ́rẹ́ COVID-19 gbà ó wá fi ìdánilójú hàn máa mọ orílẹ̀-èdè Nàìjíríà pé abẹ́rẹ́ COVID-19 pé ọ̀fẹ́ ni o ẹ máa gbọ́ o ẹ farabalẹ̀ o wípé ọ̀fẹ́ ni o wípé owó tí wọ́n san ẹgbọ́n ẹni nǹkan ọ̀fẹ́ ni ọwọ́ ní owó tí àwọn ọmọ Nàìjíríà san nìkan ni owó ìforúkọsílẹ̀ fún fọ́ọ̀mù láti gba fọ́ọ̀mù ẹ sì má gbàgbé pé mo sọ pé ní Adéyẹmí College of Education nígbà wọ́n gbé jáde test is just 7,000 naira bí wọ́n ṣe just 7,000 naira ìjọba àpapọ̀ wa ń sọ̀rọ̀ báwọn nígbà tí ó ń sọ̀rọ̀ ẹni tí ó jẹ́ adarí ètò ìlera alábọ́dé Dr. Faisal Shuaibu náà ni ó sọ̀rọ̀ òun lánàá nílùú Àbújá nígbà tí wọ́n ń ṣe àpérò tí ó wá sọ pé àwọn ti ṣe iṣẹ́ takuntakun àti pé gbogbo àwọn tí wọ́n bá wá ń rà tí wọ́n ń ta káàdì ọ̀hún láì gba abẹ́rẹ́ COVID-19 náà ni àwọn ó ṣe bẹ́ẹ̀ tí àwọn ó fi ṣìkún òfin tí wọ́n ó fi gbé ẹ̀sìn má gbàgbé wípé yóò ti pé 7.kìnnìkan million tí orílẹ̀-èdè Amẹ́ríkà tí wọ́n ti kó fún wa lọ́fẹ̀ẹ́ báyìí ní ó jẹ́ kí n ka ilé tó wà nínú ìwé ìròyìn The Nation tí wọ́n sọ pé orílẹ̀-èdè Amẹ́ríkà tún donate 3.5 million dose ti COVID-19 fún Nàìjíríà wọ́n ní àná alánà yìí iná ní 3.5 million dose ti abẹ́rẹ́ Pfizer vaccine ni ó ṣe bẹ́ẹ̀ tí ó dé orílẹ̀-èdè wa Nàìjíríà láti orílẹ̀-èdè United States lẹ́lẹ̀ tí wọ́n sọ wípé ó dé Nnamdi Azikiwe International Airport l'Abuja lánàá yìí tí ó sì jẹ́ pé eléyìí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kó wáyé náà ló jẹ́ kó fi pé 7.5 million èmi náà wà lórí ọ̀nà mo ń fọ́lò ló jẹ́ kó fi pé 7.5 million tí wọ́n ti kó fórílẹ̀-èdè Nàìjíríà lọ́fẹ̀ẹ́ ìbéèrè wa ni wípé wọ́n ń kó abẹ́rẹ́ yìí fún wa lọ́fẹ̀ẹ́ ó ń wọlé dé yìí lọ́fẹ̀ẹ́ ìjọba àpapọ̀ ń sọ pé ọ̀fẹ́ ni àwọn ń gbà á a sì tún kó owó tùlùtùlù lé orí pa abẹ́rẹ́ lọ abẹ́rẹ́ COVID-19 àbí now kí ló dé tó fi jẹ́ wípé a tún máa wá fowó gba fọ́ọ̀mù
láti fi gba àjẹsára náà. ẹ sì máa nígbà tí organisation kan ti lè sọ pé 7,000 ní test lásán ẹ yàgò èèyàn mélòó ni wọ́n ń ṣe test ọ̀hún ẹ mọ̀ lọ́wọ́ ọ̀hún àtàwọn èèyàn fi ń ṣe test ọ̀hún ìbéèrè ìròyìn o àti wípé tó yẹ kí a tún fọwọ́ gba fọ́ọ̀mù ṣé bí at a subsidized rate ló yẹ kí kinní yìí ó jẹ́ kó bá tẹ̀ wá jẹ́ pé wọ́n kà ẹja fi méèkì owó ká fi méèkì owó ká fi pawó sápò kò yẹ kó ju 200 naira lọ. níwòye tẹ̀ tá a bá ń gba táwọn yẹn bá lọ ń ṣe àyẹ̀wò oní 7,000 kò ní wọ́n láti lọ ṣe. ẹ sì wá ní kí gbogbo èèyàn lọ ṣe tẹ́mi ọ̀lọ́ táwọn ní ọ̀lọ́ 7,000 kò ní wọ́n yẹn. táwọn ní balance mi ọ̀rá cardboard èmi fẹ́ kí gbogbo wa kájọ gbé e yẹ̀wò dákun ka ilé tí ń bẹ lọ́dọ̀ rẹ̀. nínú ìwé ìròyìn Punch ìṣòro ètò ààbò tó mẹ́ẹ̀ ló mú kí iye àwọn ọmọ tí kò lóbìí àti àwọn opó pọ̀ sí lórílẹ̀‐èdè Nàìjíríà Ọ̀sínbàjò ló sọ bẹ́ẹ̀ igbákejì ààrẹ orílẹ̀‐èdè wa Nàìjíríà ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀sínbàjò ti pè fún ìrànlọ́wọ́ àwọn ọmọ tí kò lóbìí tó wà ní káàkiri orílẹ̀‐èdè yìí ó ní jíjẹ́ ọmọ tí kò lóbìí kò sọ pé ọjọ́ iwájú àwọn èèyàn náà kò ní dára ó fi kún pé púpọ̀ nínú àwọn èèyàn jàǹkànjàǹkàn lórílẹ̀‐èdè yìí àti lágbàáyé ni wọn kò lóbìí àti pé ìdí rèé tí ó fi ṣe pàtàkì láti ṣèrànlọ́wọ́ fún àwọn ọmọ tí wọ́n ti pàdánù àwọn òbí wọn. igbákejì ààrẹ sọ̀rọ̀ yìí níbi ètò ìfilọ́lẹ̀ ibùdó ẹlẹ́yinjú àánú kan ètò wọn pè ní Dorian Home ètò wà ní ìlú Àkúrẹ́ tí ṣolú ìlú ìpínlẹ̀ Ondo ní ọjọ́bọ̀ àná gẹ́gẹ́ bí igbákejì ààrẹ ṣe sọ iye àwọn opó àti àwọn aláìlóbìí lórílẹ̀‐èdè wa Nàìjíríà ti pọ̀ sí látàrí ìṣòro tó ń kojú ètò ààbò bíi ìwà ipá lóríṣiríṣi àti rògbòdìyàn tó ń wáyé ní ọ̀pọ̀lọpọ̀ igun lórílẹ̀‐èdè yìí nínú ìwé ìròyìn Punch ni ìròyìn ọ̀hún wà. ẹ wá gbọ́ nítorí pé ó kà yín ẹ jẹ́ kémi náà ká ti bọ̀ ọ̀dá dádì wa tó jẹ́ grandpa wa Yẹmí Ọ̀ṣínbàjò nínú ìwé ìròyìn Guardian ló wà eléyìí tí bàbá ní pé àyín gómìnà ẹ náwó sí ẹ̀ka tó nípọn Ọ̀ṣínbàjò ló gba àwọn gómìnà yíyanjú bẹ́ẹ̀ o igbákejì ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò lánàá náà ló ti rọ gbogbo àwọn gómìnà mẹ́rìndínlógójì tí ń bẹ lórílẹ̀-èdè wa Nàìjíríà pé kí wọ́n ná owó tó dáa sí àwọn ẹ̀ka tó nípọn lórílẹ̀‐èdè wa Nàìjíríà lójúnà àti lè rí i wípé wọ́n ń rí owó pa wọlé lábẹ́nú Ọ̀ṣínbàjò ló sọ ilé Ìládó Èkìtì lánàá lásìkò ìgbà tí ó ṣe ó péjú pésẹ̀ síbi ìpàdé kan eléyìí tí ó jẹ́ ti àpérò tí wọ́n pè ní Economic and Investment Summit èyí hùn láti rí dájú pé ọrọ̀ ajé àti ìdókòwò náà ni ó tẹ̀síwájú tí wọ́n pè ní Fountain Summit 2021 tí ó sì jẹ́ pé gómìnà ìpínlẹ̀ Èkìtì àti ìṣèjọba ìpínlẹ̀ Èkìtì náà ni wọ́n gbé kalẹ̀ lójúnà àti lè wá ìyanjú sí ọ̀rọ̀ ajé eléyìí tí ó mẹ́ Ọ̀ṣínbàjò nígbà tí wọ́n wá sọ̀rọ̀ tán àwọn gómìnà náà wá sọ̀rọ̀ wípé bàbá agbọ́ntẹ́ ìsọ lóòótọ́ àmọ́ àìsí agbára lọ́wọ́ àwa gómìnà láti darí àwọn ẹ̀ṣọ́ aláàbò òun ni ò jẹ́ káàbò tó nípọn ó wà ló sì ń ba ọjọ́ ọrọ̀ ajé orílẹ̀-èdè jẹ́ àmọ́ níyìí èmi tún fẹ́ ká jújọ wò ó ṣèjọba ní ń bọ ọrọ̀ ajé wa jẹ́ àbáwa là ń bà á jẹ́ ọ̀rọ̀ tá a sọ láàárọ̀ yìí nù mo sọ̀rọ̀ kan ní ijó òní mo ní pé nílùú wa ní ìpínlẹ̀ Ondo ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ ni mí àmọ́ táwọn pé ibi téèyàn bá ti ń gbé ó ti dìlú ẹ̀ náà nù nípínlẹ̀ Ondo ó ní ìyá kan tí máa ń ta a máa ń pe màmá yẹn ní mọ́mì sílé wọ́n máa ń ta àwọn nǹkan kọ̀ọ̀kan fún wa àwọn ni wọ́n máa ń ta ní owó kéékèèké àmọ́ màmá yẹn wá lọ sọ́jà ó ní àwọn ti ra ráìsì sínú mọ́rúwá ó ti kó wọ́n ti sanwó ẹ̀ bóyá ẹni tó ń ta ráìsì ẹ̀ wá gbọ́ pé ráìsì fẹ́ wọ́n àgbà tó kó gbogbo ráìsì padà tó dáwó padà fáwọn wọ́n láwọn fẹ́ lọ ra ọjà kan tí mi ní dákọ̀ kó má dàbí ẹni pé mò ń ṣèpolówó ẹ̀ wọ́n fẹ́ lọ rà á wọ́n lọ rà ní páálí kan 2,500 lọ́jà torí pé wọ́n ti gbọ́ pé fẹ́ wọ́n lọ́jọ́ yẹn náà wọ́n tà ní 4,500 ẹ wo 2,000 kò tí ì wọ́n o wọ́n kàn gbọ́ wípé fẹ́ wọ́n ṣé ètò ààbò náà ló fà yín o ẹ tún jẹ́ máa wo ọ̀pọ̀lọpọ̀ ní ẹ̀ máa sọ pé ìjọba ò ṣe dáadáa ìjọba ò ṣe dáadáa àwa gan la sì ń nira wa lára àwa là ní ẹjẹ́ àṣẹ bẹ́ẹ̀ ẹjẹ́ lọ sókè lọ́hùn bàbá padà dé ká máa gbé ìpè yín ní ràbáàjì gan ní skunkẹ́lẹ́ tuntun à ń lọ à ń bọ̀ àti ìdè. Kaftan Television Yorùbá kárí ayé sani wọ́n ń rí wa iṣẹ́ ń báyé láyàn láàyò àṣà Yorùbá kò gbọ́dọ̀ parẹ́. Kaftan Television Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà ẹ gbọ́dọ̀ yí kúrò ń bẹ̀ o ẹ máa wò ó. Kaftan TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà.
tó adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run jẹ́ kí àwọn èèyàn ti ń pè wọlé àkókò tẹ́ mọ̀ pè wọlé rè lórí ọ̀rọ̀ tí bàbá Yẹmí Ọ̀ṣínbàjò sọ wípé ètò ààbò tó mẹ́hẹ̀ ló jẹ́ kí àwọn ọmọ aláìlóbe máa pọ̀ sí nígbà tá a ti mọ̀ wípé ètò ààbò ló mẹ́hẹ̀ ẹ̀yin lẹ́sìn kí làwọn nǹkan ṣe sí káwọn ọmọ tó lóbi má bàa pọ̀ sí ẹ̀ẹ̀kejì ẹ̀yin ọmọ aláìlóbi èmi àwa kan rèé kò sí ìyá láti gbà kékeré adébi tá a dé kì í ṣe pé bóyá ọwọ́ ẹnìkan ló wà ń bẹ Ọlọ́run ni àtàwọn tọ́lọ́run fi ṣe gàrí tíra wa n tí n fi máa dúpẹ́ lọ́wọ́ bàbá Ṣọlá Látayọ̀ nu Olúṣọlá Látayọ̀ Fidelis bí ò ṣe sówó tó ó gbìyànjú ẹ̀ are you getting it no kì í ṣe pé báyìí pé torí pé ó wà ní background tó dáa àwọn òkùnkùn ní background tó dáa irọ́ ọ kò bára rẹ sí ni o ẹnìkan bẹ́ẹ̀ ń bẹ̀ ẹbí ẹ káàárọ̀. ẹ káàárọ̀. ẹ káàárọ̀. ẹkújọ́ méjì o. màámi láti káyà má yes ma. ẹkújọ́ méjì. yes ma. ló ń sọ̀rọ̀ láti káyà mọ́. ẹ ṣe màmá. fẹ́ẹ́rí lórí ọ̀rọ̀ tí èmi fẹ́ dá sí níbi ọ̀rọ̀ bàbá Buhari tí wọ́n sọ pé ààbò tó péye ti dé Nàìjíríà ní kókó náà tí àwọn tí wọ́n ń sá lọ tẹ́lẹ̀ wọn tó ti ń sá darí padà bọ̀ wá. mo rò pé bàbá Buhari ọmọ ti ṣẹlẹ̀ Nàìjíríà. bàbá ò sọ pé ó péye bàbá sọ pé ó ti ń padà bọ̀ sípò ni. ok ti ń padà bọ̀ sípò àti ọlọ́wọ́ òjò kan padà bọ̀ sípò. àmín. àwa náà ń gbàdúrà pé kọ́lọ́ kó jẹ́ kó padà bọ̀ sípò làwa náà ń gbàdúrà. àmín. ká bá wa tètè múra sí sánú àwa mẹ̀kúnnù tó lè bá tètè padà bọ̀ sípò. kejì níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ bàbá ọ̀jọ̀ ṣé àwọn tí tọ́ adúpẹ́ lọ́dọ̀ ṣe Nàìjíríà Ọlọ́run bá wa tún ṣe Ọlọ́run wa tó pẹ̀lú òkú Ọlọ́run bá a ti fẹ́ kí ní orí Ọlọ́run ojú kó rí bẹ́ẹ̀ ẹ ṣe wọn ẹ kú ètò ọpọlọ yóò ní ẹkújọ méjì ẹgbẹ́kejì níta sí wọn o ẹ ti bá kí Mr. Ben àti Mr. Liu àgbàgbé wọn ẹ ṣe wọn ẹ kú ètò ọ̀dàbọ̀. àwọn èèyàn gidi rè wọ́n yẹn gbàgbé èèyàn yàtọ̀ sáwọn kan tẹ́lẹ̀ pé tó o bá wá sétò lórí ọjọ́ kí wọ́n rí tiẹ̀ rò adúpẹ́ màmá wa láti káyà mánu ọjọ́ kan ọjọ́jọ́ kan náà tá a lọ bá màmá lálejò àwọn olólùfẹ́ ètò wa àwọn olólùfẹ́ ìkànnì yìí nù á lọ bá wọn pé màmá àwárè àbí ká kúkú sọ pé ká gbé màmá wa láti káyà má màmá ọjọ́ tẹ bá ti fẹ́ ráyè wá ẹ wá ká gbé yín wá sórí ètò yìí ẹjọ́ tẹ bá ti fẹ́ ẹ kàn pé nọ́mbà dókítà Ọlámídé lẹ́yìn ètò tàbí kẹ́ bá mi sọ̀rọ̀ ní WhatsApp a ti ní kí kábíyèsí ọba nípínlẹ̀ Niger káwọn náà kan wá. ẹlẹ́gàá ẹ kú ìyálẹ̀ta o. àwọn Yorùbá nù. ẹ kú ìyálẹ̀ta. kábíyèsí sá ń gbẹ́ sá o. orúkọ mi ni olóyè Ṣìfọlátúnjí láti Òdèrèlè. Òdèrèlè ní ìpínlẹ̀ Ondo lọ́hùn-ún. nípínlẹ̀ Ondo. ẹ ṣeun ẹ bá ń kí bàbá wa Ọláníyì Adékanyè. wọ́n gbọ́. yes sir. ẹ jọ̀ọ́ mọ gbogbo ètò tẹ ń ṣe ó ń wà lórí. ẹ ṣeun sir. ṣùgbọ́n ìgbà tí wọ́n wá ní ná owó sí ibi tí ẹ̀ka ibi tí ètò ń ṣe pàtàkì. lèmi rò pé ẹ̀ka tó ṣe pàtàkì ni kí a tọ́jú àwọn ọ̀dọ́ wa. tẹ́ bá wo gbogbo àwùjọ lọ́jọ́ òní. ẹ rí wípé àwọn tó jáde yunifásitì tó jáde pólì wọn gbà wọn ṣiṣẹ́ a dẹ̀ ń sọ̀rọ̀ nípa ààbò. ìwé fi yé ní pé nígbà Dr. Olúṣẹ́gun Àgàgú ni wọ́n ti gba èèyàn sí iṣẹ́ ní ìpínlẹ̀ Ondo. tẹ́ ẹ bá dé léèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ibi tó ti yẹ ká ní 50 olùkọ́ méjì ló wà ń bẹ̀ o. ìyẹn burú jáì. tẹ́ bá dé grammar college secondary school ibi tó yẹ ká ti ní 60 olùkọ́ 4 ló wà ń bẹ̀. tẹ́ bá ní mo parọ́ ẹ káàkiri. ẹ parọ́ gbogbo ẹ̀ là ń rí bàbá. ohun tí àwọn èèyàn ń ṣe ohun tí àwọn olùkọ́ àgbà wa ń ṣe ni wípé wọ́n wá ń gba PTA. lóòdà ni wọn ò gbọ́dọ̀ gbowó lọ́wọ́ akẹ́kọ̀ọ́. abẹ́ ẹ̀rọ Ọlọ́run. PTA teachers. ṣé àwọn PTA ò ní gbowó. àtàkùn tó bá nílẹ̀ bá ọ̀nà ni wọ́n ń gbà kí wọ́n kọ́ àwọn ọmọ. máa fi eléyìí pàrọwà sí ìjọba wípé
wọ́n ní kó owó sí ẹ̀ka èyí tí ó ṣe kókó. Gba àwọn ọ̀dọ́ sí iṣẹ́ ó jẹ́ ọ̀nà kan gbòógì. Ẹ ṣeun bàbá. Tí a lè fi tún orílẹ̀-èdè wa ṣe. Ẹ ṣeun bàbá. Àmì ò ẹ ṣeun bàbá. Ọlágbà pọ̀. Mo nífẹ̀ẹ́ sí ọ̀rọ̀ tó sọ. Wọ́n bí wọ́n ti sọ̀rọ̀ ohun inú mi dùn. Ẹ jẹ́ kí n ṣe bẹ́ẹ̀. Ẹ jẹ́ á tún gbé pè yìí. Ẹ ló ẹ káàárọ̀. Àbá orí bẹ́tẹ̀ bí bàbá ṣe sọ̀rọ̀ ohun ó jẹun tó mórí wa wú. Ẹ ló ẹ káàárọ̀. Kábíyèsí bàbá. Láti kọ́ ara o. Kábíyèsí bàbá. Bàbá ó jọbẹ̀. Ẹ ṣeun sá. Nípa ètí ẹ̀bà wa ń sọ pé sáwà là ń fi owó kún ni àbíjọba. Èyí tẹ́ ń sọ pé báwa là ń fowó ọjà ni àbíjọba. À ń gbọ́ yín. Tí mo fẹ́ kẹ́ mọ̀ ni pé èyí tíjọba ṣe ló pọ̀ àìmọye owó tá à ń san tí ò ní rìsíìtì ní bọ́dà. Àìmọye owó tá à ń san tí ò ní rìsíìtì àìmọye checking point. Téèyàn ti checking point téèyàn ti sanwó tí ò ní rìsíìtì. Téèyàn bá wá gbégbé ọjà bẹ́ẹ̀ wọlé èló ni kò tà yàtọ̀ fún owó ipò yàtọ̀ fún owó alábàárù yàtọ̀ fún owó ẹni tí owó kiri. Tí gbogbo ẹ fi wọ́n nìyẹn ìjọba ló sì kó gbogbo wọn sójú ọ̀nà. Ẹ máa gbọ́ bàbá rẹ̀ ó jọbẹ̀. Ṣé eléyìí tèmi ń sọ yìí ọjà yẹn wà nínú stọọ wọn tẹ́lẹ̀ kódà àwọn èèyàn ti rà wọ́n ti ń lọ níye tó yẹ wọ́n rà ó kàn gbọ́ pé fẹ́ wọ́n lásán. Ìgbàgbọ́ ni wọ́n fi kó síbẹ̀ tẹ́lẹ̀ kì í ṣe pé ó tó èrè ti gorí ẹ̀ tẹ́lẹ̀ kí n sọ òdodo fún yín. Èrè ti gorí ẹ̀ tẹ́lẹ̀ wọ́n fi gbàgbọ́ kó sínú ilé ni. Ẹ bá wo àti tí òjò bá dá nísìnyí àwọn àgbẹ̀ wọn ra wọn tó gbogbo ẹ̀ ó bá dín ní. Ó yé wa. Bẹ́ẹ̀ rọ lọ́hùn. Bẹ́ẹ̀ni. Èyí ò tiẹ̀ bú ó ní bàbá ẹ jẹ́ kí n fi ọ̀rọ̀ kan ó ní kan ní Àbújá yìí ó ní ìyá kan láwùjá yìí tí ń ta oúnjẹ nígbà tí mo dọ́dọ̀ wọn àwọn owó kan wà tí wọ́n wá ń gbà lọ́wọ́ mo ń sọ fún wọn pé màmá ṣé ó ní wọ́n wá ń gbọ́ èpè rìsíìtì wọn ń kọ́ ó ní òsì mi ìsọ̀rọ̀ 7,000 mò ń sọ̀rọ̀ 25,000 wọ́n wàá gbà bí ẹ̀mẹ́rin àwọn oríṣi mẹ́rin kò sì sí rìsíìtì fún. àwọn táwọn àbọ̀dà ń bí ó ti wọ almost 26,000. a sì ní iye rìsíìtì tá a já ní ẹnu bọ́dà. ẹ wá sọ fún mi kí wọ́n tó wá gbé bí Àbújá lọ́dọ̀ ìkan tó gbé bí Òǹdó. ló burú jáì. ẹ wá wo rìsíìtì tí wọ́n ìgbàgbọ́ ni wọ́n fi gbé sínú ilé. tó bá ti di pé tọ̀ ó ti gbé pálí àní àwọn eré bọ́ọ̀dù eré ń bẹ̀ tó wọ́n dà ní kọ́wọ́ gbéra. bẹ́ẹ̀ni ó jẹ mi. ẹja mọ̀ pé owó ìjọba ní gbogbo ẹ̀ ti wọ́. tọ ẹ ṣeun bàbá. owó ìjọba ni wọn ti fún wa ní lówó bá fi kàn fún wa ní lónìí. láti ń ṣe mélòó ní ìjọba lè ṣe ní ìfẹ́ tó wà nílẹ̀ mélòó ní ìjọba lè fún àwọn aráàlú. àbí o. nítorí pé àwọn aládàáni wọ̀nyí náà ni. Ọlọ́run ràn wá lọ́wọ́. àmín ẹ ṣeun bàbá ẹ ṣeun bàbá tọ bọ́rọ̀ bó sì rí inú kọ́lọ́hún dákun kó ṣàánú wa tí gbogbo nǹkan bá ti wọ́ wá látòkè láti ilẹ̀ amúkun ẹrù ẹwọ́ ó nílẹ̀ lẹ́ ń wò ẹ wò kè kọ́lọ́hún ṣàánú ẹ jẹ́ àgbẹ̀ pé hello. ẹ káàárọ̀ sà ẹ tún wà lórí ètò Ọlọ́run ló ń tò sà. ẹ káàárọ̀ sà ẹ bá wa dá sétò. yes sà. èwo lẹ fẹ́ dá sí lónìí. yes sir. Ọlọ́run ló tó o. yóò dára fún yín o. àmín o. àmín. àpò nọ́mbà yìí pé kò lánàá pọ̀ lọ́mọlẹ́yìn tó. ẹ má bínú bàbá ẹ má bínú tó bá ti dọwọ́ ọ̀dà ẹ ṣe wẹ́ bá mi tún pè lónìí. ó tí mo fẹ́ sọ lónìí níta ní kí àwọn òkóbó àwọn aládarí wọ́n bọ̀ nǹkan ni wọ́n ń bọ̀ o gbogbo tí mo ṣe pátápátá
wọn ò mọ̀nà mọ́ wọn ò lójútu kankan mọ́. ní agbègbè kan níbi tí mo wà. ní agbègbè kan níbi tí mo wà tẹ́ ẹ bá rí pé ẹ̀gbúrò mi láàrin bí ọ̀sẹ̀ méjì. bẹ́ẹ̀ ni bàbá. wọ́n pa sáfìsì wọn ò sì sọ fún ẹnì kankan ní agbègbè yẹn báwọn pa sáfìsì. káì. ní agbègbè kan ni àwọn alágbára ti wọlé pẹ̀lú sẹ́lúlà lọ́wọ́. wọ́n ti tó gbogbo àwọn èèyàn wa lọ. ẹ̀rí pé sọ́ọ̀bù ti ń padà bọ̀ kù. ẹ̀rí pé ti ń padà bọ̀ kù. ó kúkú yé mi bàbá. ó yé wa. àárí àwọn èèyàn wa pè wọ́n ti ń ti sẹ́lúlà wọ́n ti fi ń pera wọn wọ́n ti fi ń tó àwọn èèyàn lọ. bàbá. wọ́n pa ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ogun Nàìjíríà. kábíyèsí bàbá. níbi tẹ́ ẹ dérùn ẹ jẹ́ kí n kúkú kẹ́jẹ́ kẹ́mi náà kúkú sọ̀rọ̀ yìí wípé ó kí ló dé tí orílẹ̀-èdè Nàìjíríà tí àwọn kan fi ń ní síìmù kan tí wọn ò lè track. àwọn náà ló yé á béèrè lọ́wọ́ àwọn baálé wa. àwọn náà ni mò ń béèrè lọ́wọ́ wọn ẹ̀yin ṣòlẹ̀ bàbá. á béèrè lọ́wọ́ àwọn baálé wa torí pé nínú gbogbo ètò kọ̀ǹpútà tí wọ́n ń ṣe lórílẹ̀-èdè yìí èwo làṣẹ yọ ọdún pé. Tọ́tún wá fẹ́ fi búrẹ́dì kó wa lómi ọbẹ̀ yóò tún máa yẹ fún wa wò bá gba abẹ́rẹ́ COVID-19 bá gba abẹ́rẹ́ COVID-19 tó ìtọ́ ni. Sẹ́ni tí ọba gba abẹ́rẹ́ COVID-19 ṣe bẹ́rẹ̀ dàrí mi ọ̀gbá fún. àbí o. Ṣé làbùrọ̀ sọ wípé kátó owó làbùrọ̀ tún sọ wípé kámínà sọ pé wọ́n tún fẹ́sẹ̀ ló máa gba káàdì kan 7,000. àwọn tí wọ́n sì ń gbà ní ọ̀nkù yìí. àwọn tó ti gbà wọn. ìtúbẹ̀ ní bàbá tí a bá gba abẹ́rẹ́ tí òun jẹ mú yóò kú wọ́n ti lọ gbà á. téèyàn bá lọ jẹ tó bá ní yóò gbọ́dọ̀ bá tán ìgbẹ́bí ọmọ pa ọwọ́ àgbàdo akọ ọdẹ ẹ̀ka tútù kò ṣe gbogbo ẹ̀. ebi burúkú ní bí báyọ̀ lóòótọ́. ẹni tí ò lówó lọ́wọ́ tí ò ní ọdẹ náírà lọ́wọ́ tó ṣe ẹgbẹ́gbẹ́ lápá tó kì í kọ́ ó ṣe mọ̀ nílé rẹ̀. ó lágbára pọ̀ ẹ ṣeun bàbá. èmi kàn fẹ́ tẹ ìjọba orílẹ̀-èdè yìí gbogbo yẹn ní bá jù yẹn ni lọ. ìyálẹ̀ yìí ó pé. ìtí wọ́n ṣe fún wa tó bẹ́ẹ̀ wọ́n mọ̀ pé bàbá tó jẹ́ bákejì balẹ̀ wa Yorùbá ni wọ́n tún ọ̀dọ́ Yorùbá dáadáa mọ́ èèbó tí wọ́n sọ yẹn for work. wọ́n sọ fún gómìnà yìí pé káwọn gómìnà pé wọ́n ti bẹ̀rẹ̀ sẹ́ni wọ́n ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀fẹ́. dípò wọ́n ti bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ sẹ́ wọ́n ti sọ òpó ẹ̀mọ́ wọ́n ti sọ òpó nù ọjọ́ ti pẹ́. ẹ ṣeun bàbá. ìjọba ní lórílẹ̀-èdè ìgbàlódé ìṣòro kankan ló ń sọ fara ni wọ́n ni. tọ ẹ ṣeun bàbá. ẹ padà lọ sí oko títí tí oníkálukú wá ti tẹ̀lá ẹ jẹ́ ká ojú òpó yóò fẹ́ dá mọ́. wọ́n tó yẹ kó dá kọ́mẹ̀ tí ẹ tó wà lálàáfíà tí wọ́n kọ́ títì tó dáa fún. tọ tí ẹ wọ́n ṣeun. ti tẹ̀dá bọ́ọ̀lù tó dáa tí ẹ ṣeun. wọ́n ti léwé tó dáa. ẹ ṣeun kábíyèsí. tó dáa wọn ò fẹ́ fún gbogbo àwọn ọmọ yẹn láti sáfù olóko yẹn. ẹ ṣeun kábíyèsí. àwa lọ sí ilẹ̀ ẹ ṣeun kábíyèsí. bóun ló ti fẹ́ torílẹ̀-èdè tọ wọ́n máa kó gbogbo orí àwọn ọ̀gẹ̀ wọ́n lọ àárín ìṣẹ́jú ọmọ ẹgbẹ́ tuntun òde. kọlọ́wọ́ ẹ ṣàánú kábíyèsí bàbá ẹ ló àbà ọ̀rọ̀ ọba ń dùn mọ́ mi lọ ẹ jẹ́ a máa ṣe bẹ́ẹ̀ ká máa dágbére fún tòní ẹ wá dákun ìbéèrè tí mo béèrè ẹ̀yin ìjọba wa ẹ bá wa fi ìdáhùn sí kí ló dé táwọn kan ní sim card tí ò ṣe track. kí ni kókó ìforúkọ sí ìmúlẹ̀ tó ń ṣe àsopọ̀ síìmù àti gbogbo ẹ̀ kí ló dé táwọn kan ní sẹ́lúlà tí ò lo síìmù tí wọ́n sì fi ń pè tí ń lọ lórílẹ̀‐èdè yìí ọlọ́run ọba wa ṣe máa dágbére. ẹni arálẹ̀ àníwì jù bẹ́ẹ̀ lọ lórí ètò yìí ètò Ǹjẹ́ ti gbọ́ fún tòní àti fún tọ̀sẹ̀ yìí ẹ tún máa darapọ̀ mọ́ wa ní ọ̀sẹ̀ tó ń bọ̀ bẹ́ẹ̀ ó ti ṣe máa mú àkọ́tún ìròyìn wá sójú ìròyìn yín ẹ títí ọ̀sẹ̀ tó ń bọ̀ ní èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Àníolúwapọ̀mọ́ Ògúnníyì ni mo ń kí yín pé ká tún fi ayọ̀ àti ìdùnnú pàdé. àmín. ẹ wo títí ọjọ́ ajé tá a tún jọ máa pàdé lágbára Ọlọ́run bá mi Èdùmàrè ìbànújẹ́ ò ní dé bẹ́ẹ̀ nìkan kan fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ pè mí ẹ lè pè sórí Glo line mi náà 081 167 86299 081 167 86299 títí ọjọ́ ajé MC tó gba skiyaski miskiyaski entertaining refreshing and tantalizing náà ní sọ fún yín pé ó dàbọ̀.
ǹjẹ́ ẹ ti gbọ́? ǹjẹ́ ẹ ti gbọ́? ǹjẹ́ ẹ ti gbọ́? àjààbálẹ̀ ìròyìn tó jálẹ̀jáko níkànnì Kaftan television yorùbá. bíná bá ń jó nínú pápá. mọ̀jàlá ní délé ṣòfófó. ǹjẹ́ ẹ ti gbọ́ ní ìròyìn àsìkò tí kì í jẹ́ kí ti aráàlú ó di sí gbogbo bó ṣe ń lọ láwùjọ. lágbo òṣèlú. ǹjẹ́ ẹ ti gbọ́? lẹ́ka ọrọ̀ ajé. ǹjẹ́ ẹ ti gbọ́? eré ìdárayá. ǹjẹ́ ẹ ti gbọ́? gbogbo amúlùdùn kọ́. ǹjẹ́ ẹ ti gbọ́? ní Kaftan television gbàràdà lọ́wọ́ alára fi ṣọmọ alára lóore. agogo mọ́kànlá àárọ̀ títí di agogo 12 ọ̀sán péré. ní gbogbo ọjọ́ ajé monday títí di ọjọ́ ẹtì friday. Kaftan television yorùbá. àwòdì wá lọ sí bàlọ́ rẹ̀ yẹ́. a padà dé lára ọ̀tún ọjọ́ kìíní oṣù kẹfà lè tó gbìnàyà padà. ǹjẹ́ ẹ ti gbọ́? ẹ pè sórí ètò láti dá sí àwọn ìròyìn tó ń jáde ní yàjóyàjó. ǹjẹ́ ẹ ti gbọ́? Olékenkà. Kaftan television yorùbá. ṣàfojúsùn ayé tó rẹwà. Yorùbá ló làṣà, Yorùbá ló níṣe. Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà, àṣà àti ìṣe ọmọlúwàbí wa ló jẹ wá lógún. Torí bọ́kọ̀ ròkun bórọ̀ṣà yóò darí padà sébùté tẹnitẹni. Èkísà ń ta àtàn. Bẹ́ẹ̀ sì ni àjòkò ní dùndùndùn kó nílé ó mọ́ relé. Ọmọ tó gbàgbé ilé ó sàpò ìyàkọ́. Bẹ́ẹ̀ làwọn àgbà wí. Ìkànnì kan ń bọ̀ lórí afẹ́fẹ́ láìpẹ́ lórí decoder StarTimes. Bá a bá perí akọni àfidàlálẹ̀ gàràgà. Kaftan TV Yorùbá ni mò ń perí ẹ̀. Ìròyìn àsìkò láì fi gbá kan bọ̀ kan nínú. Àwòrán tó mọ́ gaara bí odò kírísítálì, àwọn ètò tó kún fún ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n, ìròyìn eré ìdárayá, orin àtijọ́ àtàwọn àjá àbálẹ̀ orin ìgbàlódé, eré oníṣe àti sinimá àgbéléwò lóríṣiríṣi, ìtàn ilẹ̀ Yorùbá àtàwọn akọni wa, àwọn ohun ìṣẹ̀ǹbáyé bí a ti ń ṣe nígbà ìwáṣẹ̀, ètò ẹlẹ́sìn gẹ̀sìn àtàwọn ọ̀rọ̀ tó ń lọ láwùjọ wa.